أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أيها المستمعين الكرام، أحييكم بتحية إسلامية قائلا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أيها العادرون والعادرات والمسلمين والمسلمات والغائبين والغائبات والمجتهدين في الإسلام أو وفي كل الدين، أحييكم بتحية إسلامية قائلا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. gbogbo ẹ̀yin olóríire, ẹ jẹ́ máa bá mi sí à program yìí. Ẹ̀yin tí TikTok, ẹ máa bá mi double tap. Ẹ máa bá mi double tap. Gbogbo ẹ̀yin bàbá mi ní Facebook, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ìyá alálùbáríkà, Ọ̀nà Òdodo TV. Ọ̀rọ̀ tí mo mú wọ́pọ̀, ìyá ni wúrà. Àwọn tí TikTok ni ẹ máa bá mi double tap torí Ọlọ́run. Sheikh Mumin, Ahlan bikum wa sahlan. Mo kí ẹ jẹ́ máa bá mi double tap torí tọ́lá ìtànẹ́bà Muhammad. Ṣọládayọ̀, Ahlan bikum wa sahlan. Gbogbo ẹ̀yin alálùbáríkà on behalf Facebook, ẹ máa bá mi share, ẹ máa bá mi tẹ like. Ẹ máa bá mi share, ẹ máa bá mi tẹ like. Portable ọmọ Ọlálọ́mí àti ìjọba Nàìjíríà. Ṣèjọba Nàìjíríà ní ká pè ní àbí ìjọba Ògùn State? Ẹ̀yin tẹ́ understand jù wá lọ. Ṣèjọba Nàìjíríà ní ká pè ní àbí ìjọba Ògùn State? Portable ọmọ Ọlálọ́mí, ọ̀rọ̀ méjì ni mo kó wá. Mo wí níjọ́ kìíní àná, mo nílẹ̀ ń yọ̀. Ayé tá a wá yìí ṣe tẹnìkan. Thank you very much. Ṣọládayọ̀, God bless you. Ayé tá a wá yìí ṣe tẹnìkan. Kódà bí yẹn bá jẹ́ àfa àkọ́rọ́ra, dẹ́ẹ̀dẹ́ mẹ́ràwó ilẹ̀ ń yọ̀. Bí yẹn bá jẹ́ pásítọ̀ kọ́rọ́ra, dẹ́ẹ̀dẹ́ mẹ́ràwó ilẹ̀ ń yọ̀. Bí yẹn bá jẹ́ babaláwo, kí ni anybody jámọ́ níwájú Olódùmarè? Bí yẹn bá ń pèrè ní ọkùnrin mẹ́wàá tí ń pèrè lọ́kùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, Ọlọ́run ọmọ tí ì dé mọ̀ ni. Ọlọ́run ò tí ì dé ni. Àbáwádà ó dùn rẹ́nu láì. Ahlan bikum wa sahlan. Bàbá mi àgbà alágbàjì àgbà. Àwọn àfọ́ àwa. Bàbá àgbà aládìsá àgbà àfọ́ mi nílùú Ìkirè. Wọ́n máa ń kọrin kan fún wa. Wọ́n á ní bọ́lọ̀ òun bá ti ṣe é, ó ti ṣe nìyẹn. Ẹni tó ṣe fún ni kò máa ṣọ́ra. Kò ní tẹ́rí bá pẹ̀lú àdúrà. Ogun láyé ká má ṣe bógun lọ. Portable ọmọ Ọlálọ́mí, ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. Mo wá wo so Portable wá ń sunkún. Portable wá ń sunkún. Mo sọ lọ́jọ́ kìíní àná mo ní ayé tá a wà tí ìṣẹ̀tẹ̀ nìkan. Ayé ìṣẹ̀tẹ̀ nìkan. Ìgbà nìyẹn máa ń ní ẹnìkan ìláyé. Kò sẹ́ni máa ń dà lọ òwú. Aláwọ̀ ní ojú ọ̀nà lọ bá yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹ́ ń wò yí pé kò sórí ire nú ayé rẹ̀ yẹn. Ọgbọ́n ju ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tó lórí ire lára náà. Ẹ ń dá ìròyìn pé kò mọ̀ ẹ́ ṣe yẹn. Òun náà lọ́pọ̀ ló ń ní làákàyè. Portable, ọ̀rọ̀ ló délẹ̀ yìí nìyí. Mo sọ fún oníjọ́ tó ń yákàyákà obìnrin. Mo sọ fún ọlọ́jọ́ tó ń gbá pásítọ̀ létí. Mo ní báwo yìí pé torí pa jẹ́ Mùsùlùmí. Ìrẹsì náà ni pásítọ̀ náà. Bẹ́ẹ̀ni kẹ́bẹ́ wá rò yìí pé ó lè gba pásítọ̀ létí. Àtàfà àti pásítọ̀ kò sí yàtọ̀ láàrin wa. Man of God ni wá. Mo ní wọ́n Portable ọ̀dẹ̀ gba pásítọ̀ létí. Mo fi pásítọ̀ yẹn sí ipò ara mi.
tún sẹ̀mí o tún yàkàyàkà obìnrin o tún bọ́ mo sọ wọn lẹ́nìkan ìtàsírí òbò kásìrí rí òbò ọ̀rọ̀ ló délẹ̀ yìí báyé bá ń sọ pé wọ́n lọ wà níbìkan ọ̀rọ̀ méjì ni mo fẹ́ sọ mo fẹ́ fi ti Portable yìí kọ́ra mi lẹ́kọ̀ọ́ mo fẹ́ fi kọ́ ìwọ náà lẹ́kọ̀ọ́ mo dẹ̀ fẹ́ bẹ ìjọba Nàìjíríà torí pé àti sórí rí ọ̀rọ̀ rùn bí wọ́n ṣe bá ní mójú kú òfò Portable ọ̀rọ̀ méjì tí mo fẹ́ sọ nù ẹ gbọ́ tí mo wí mo fẹ́ bẹ ìjọba Nàìjíríà báwo ni wọ́n ṣe fi àánú gba Portable torí pé ọmọ ẹ̀ ní òní ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kákó lẹ́kẹ̀ sí di ọmọ ẹlòmíì kò sẹ́ni tí ó mọ̀ pé ta ló ní ọ̀sáyé náà àfa àwọn ló ní ọ̀sáyé pásítọ̀ àwọn ló ní ọ̀sáyé babaláwo ló ní ọ̀sáyé ẹni tẹ́ ẹ rí tó sọ pé ọ̀sáyé ń èyí tí tún wíwù ayé náà ni tún ṣe tó tún fi ní ọ̀sáyé gbogbo ẹni tí ó sọ pé kò sáyé ó láti jẹ́ pé òun ti wà lọ́run ó wà láyé oní ọ̀sáyé wáyé ẹni ọba wà lọ́run ni ó máa sọ pé ọ̀sáyé torí òun ti wà lọ́run gbogbo ẹni tó wà láyé lọ́gbọ́dọ̀ rẹ̀ páyé ń bẹ wọ́n yọ sí Portable nìyẹn àdárù yàwó mọ́ni sáà àmúnú wà sáà àtọ̀run wọ́n ní ẹ̀sùn àìsàní sáà sọ fún wà sáà kádàrú wọ́n ní ẹ̀sùn àìsàní sáà sọ fún wà sáà kọ́dàrú àdárù yàwó méjì nígbà ìwọ àfà méjì láyé o ìwọ pásítọ̀ méjì láyé o bàbá olówó dẹ́dẹ̀ mẹ́ràwó méjì láyé o gbogbo owó tọ́lọ̀ bá fún nípò tọ́lọ̀ ń fún lágbára méjì láyé o ayọ̀ tó ní àkàbí méjì láyé àgbọ̀ méjì láyé bọ́lọ̀ ń bá kí ọ rántí pé méjì láyé o kódà bá ọba rò kó jìyà lọ́wọ́ lónìí rántí pé méjì láyé bọ́lọ̀ ń bá fààyè gbọ́ rántí pé méjì láyé bílẹ̀ bá ọmọ lónìí rántí pé méjì láyé o bọ́ ọba jí olóṣèlú tó lẹ́nu ń bẹ̀ tó lágbára tó nípò rántí pé méjì láyé àdárù yàwó mọ́ni sá àmúnú wáṣà àtọ̀rùn wà ní àìsàn àìsàní ṣáṣọ́fù wáṣà kọ́dàrú méjì nígbà méjì láyé ìgbà kan yóò kórè ìgbà kan yóò dùn máa gbọ́ gbogbo ẹni tá yóò dùn fún wà lẹ́hìn níbi tó ti máa pín kò sí ṣòro kankan tí ò ní solúṣẹ̀ kò sí líle kankan tí ò ní ending Portable mo ní mo sọ gbà mọ́ ni mo bóde kọ́ bí àwọn ayé ta ní jáyé kì í sáfà láyé pásítọ̀ kọ́ láyé obìnrin láyé babaláwo kì í jáyé àáfàá kì í jáyé àwọn àlìmọ̀rá ń tà ní jáyé àfà bẹ́ẹ̀ bá rí àfà kẹtí bá yẹ ọlọ́run fòbìnrin kẹ́ni bẹ́ẹ̀ bá rí pásítọ̀ kẹtí bá yẹ ọlọ́run fòbìnrin kẹ́ni tẹ́ ẹ bá rí babaláwo kẹtí bá yẹ ọlọ́run fòbìnrin kẹ́ni. alimari atu umu mílẹ̀ òdúnìyà obìnrin ní yọ ayé. adébùwà Muhammad sallallahu alaihi wasallam oni min ba'di ilmi wa tuqa imra'atun saliha lẹ́yìn tó bá dọ́lọ́ mọ̀ tán tí bẹ̀rù ẹ ló ń bẹ lára rẹ
wọ́n ní ọlọ́fẹ́ obìnrin torí kíni. bẹ́ẹ̀ bá ti ń kọ́kọ́ jí ọkọ ìyàwó tó ti fẹ́ yàwó ní sífìdì yìí mọ́nì ni wọ́n nínú 100 ó ti gba 50 kí nìdí tó fi rí bẹ́ẹ̀. Portable ẹ̀kọ́ nílé yìí fẹ́ anybody. bàbá mi àyà tó dé wọ́n ní bàbá Portable ní kábáwí ẹ̀ parọ́ Mr. Ayọ̀ tó dé ẹ̀ parọ́ bàbá bẹ̀rẹ̀ wí ká bẹ̀rẹ̀ wí ṣé Portable yìí bẹ́yìn náà ṣe rí ìjáwó bí ẹ̀gẹ́ lè bá sọ̀rọ̀ kọ́ gbọ́. ẹ gbọ́ mi yé sà mo understand ọ̀rọ̀ tẹ́ sọ but performance tẹ́yìn náà rí pẹ̀lú Portable yìí àmì ọmọ tó bá jọ ọmọ tó gbọ́rọ̀ láti kékeré ìṣe rẹ̀ ní ojú ìwé pé eléyìí gbọ́rọ̀ sómi lẹ́nu. àwọn ọmọ kan bẹ tó bá ti di ọmọ mọ́pa mi tó bá yálò bí ó sọ pé wọn náà mọ́pa rẹ̀. àwọn oníkẹ́ wọn pe kíníkan ní fàkísí aláṣáníkà ìtẹ́ ẹ bá rí lẹ́ẹ̀fì wọn tẹ́ ẹ̀ yìí fàkísí aláṣáníkà Mr. Ayọ̀túndé aburú òní sí ọ̀rọ̀ lẹ́sọ̀ ó kéré nú ọmọ tó bí òṣè tá àti tọ́ ọmọ tó bá ti yá ayẹyẹ ọ̀nà mọ́bí lọ òbí náà bá yìí nù dùnìyà kàlákà ìwọ lọ láyé ẹ. bí mo ṣe jẹ́ baálé eléyìí wàláhì tàlá rọ́bùlì káàbà màá mi tó mi bá wí. bí mo ṣe jẹ́ baálé eléyìí ìyá tó bí mi nù ó kéré nù tí ìyá mi ò lè kọ́mándì mi pẹ̀lú ọkọ mi aláàjì ìfẹ́ eléyìí èyí tí mo fẹ́ rè màmá bí ìyá mi gẹ́lẹ́ ẹ̀gbẹ́ kí lẹ́lẹ́ fẹ́ da ọ̀rọ̀ tẹ́sán kí lẹ́ fẹ́ kí n ṣe mọ́ bí ọ̀dẹ̀ sọ pé tó ń fẹ́ kó ṣe rè. ọmọ tó ṣe tá àti gbọ́rọ̀ sóbi lẹ́nu kéré ọmọ tó bí báwa lè báwí tí ó gbọ́ ìṣeré àti wá rẹ̀ ní ojúwe. mo wà live ìṣeré àti wá rẹ̀ ló máa júwe pé lè yọ gbọ́rọ̀ àdárù yàwó máa nì gbogbo ẹjẹ bá mi sí àpúrógámì torí tọ́lọ́hún mo fẹ́ kémi pẹ̀lú yín náà fi kọ́gbẹ́ inú délẹ̀ pẹ̀lú Portable yìí gbogbo tó rò pòun rẹ́sì lé tí ń ṣe kẹ́kẹ́kẹ́ ni wọ́n ti wọ́ọ̀kù pẹ́nárìtì lé lórí. mo tún rí sóògùn ọ̀dẹ́ ẹ̀gbẹ́ olóhùn ni wọ́n bí Portable lé wàláì tàláì ẹ̀rọ ọlọ́mbà mi ẹ̀gbọ́n rẹ̀ ní. ẹ̀gbọ́n gẹ́gẹ́ bàbá yẹn lòun ni wọ́n bí Portable lé òun náà dẹ̀ tún ń ṣépè fún Portable ọ̀nà àwọn aṣọ ẹ̀pọ̀ ló fi tọ́jú ẹbí ọ̀nà bí wo ni Portable rí ó ní torí Portable ni wọ́n fi gba mọ́tò lọ́wọ́ òun Portable ò rí tóun rò ẹ̀wọ̀ ayé lóde náà àdárùyàwó mẹ́rin méjì nígbà méjì láyé sáàmù náà àwọn àkókò kan yóò mọ ọ̀rọ̀ yẹn lọ́rùn. àwọn àkókò kan máa ń ọ̀rọ̀ yẹn lọ́rùn sáàmù nù wàá rò pé ọ̀sẹ̀ níbí rẹ mọ́ ó lè jẹ́ àfà ó lè jẹ́ pásítọ̀ ó lè jẹ́ babaláwo ó lè jólówó ó lè jọ́lọ́lá àpò tí bá yọ yẹn máa ro tẹlòmíì tẹlẹ̀ mọ́ wọn má tẹlẹ̀ ń tẹ̀kútẹ́. àwọn tí ò tí ì yẹwò yẹn má rí wọn bí ẹni tó rí rí òpè àwọn tí ò yẹ yẹn má rí wọn bí ẹni tó gọ̀ mọ sọ fún ọmọ bá wàláì tàláì rọ́bùnì kábà Portable ẹ gbé ọmọ mi ní 90 ni mo ti jẹ́ baba alámọ̀ ní 90 ni mo ti jẹ́ baba alámọ̀ ní mi ìdá kí n ṣe 20 years kí n tó marry I'm not 20 years kí n tó marry 90 ni mo dẹ̀ ti jẹ́ baba alámọ̀ ní. mo ní Portable pàápàá
àfà ẹ̀gbọ́ kọ́dà kọ́ máa wo sẹ́mọ̀ ìjọ tó bá ti ronú pọ́bìnrin ọ̀já mọ́ kankan ẹni mo ní kẹ́ ẹ sọ fún pé ojú ẹ̀sìn ẹ̀ ti sú ìjọ tí ọ̀rọ̀ ní ọmọ tóbìnrin bá rúdù sí ọgẹ bad tó bá lè dọ́rọ̀ sọ ọbẹ̀ kẹrẹ diwọ́ ọmọ dúnìyà kọ̀rọ̀ ayé lóbìnrin obìnrin ní kọ̀rọ̀ ayé tẹ́ ẹ bá rí olówó tó dolòṣì tẹ́ ẹ bá rí ọlọ́lá tó jábọ́ tẹ́ ẹ bá rí onípò tó wó lulẹ̀ tẹ́ ẹ bá rí ní ayé iyẹtáyé rẹ̀ yẹ dànù wàláhì tàláhì tí wọ́n bá tututu obìnrin lọ́nà gbàjà ánìmọ̀rì àtù bàbá ńlá wa ádámà alẹ́ sàlátù wàsálà ẹni tó jẹ́ ìpìlẹ̀ gbogbo rẹ̀ dá ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ kìrìsìtẹ́nì ọba àjẹ́ oníṣẹ̀ṣe ọba àjẹ́ àwòsùn ṣẹ̀kan ẹni tó jẹ́ ìpìlẹ̀ wa ta ló lè kúrò lálìjẹ́ náà ta ló ṣe bábàbí tẹ kúrò lálìjẹ́ náà ṣe bọ́bìnrin ni kí lè ádámà ṣe fún àwáwù ọ̀rọ̀ mọ̀ ń bẹ́ẹ̀ màmá wí pé ló lè fọ̀rọ̀ obìnrin ṣeré o 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 ẹni torí ẹ bá ti dàrú o ẹni táyé ẹ bá ti bàjẹ́ o ló lè fọ̀rọ̀ obìnrin ṣeré o ló lè fọ̀rọ̀ obìnrin ṣeré o ló lè fọ̀rọ̀ obìnrin ṣeré o ẹni torí ẹ bá ti dàrú o ẹni táyé ẹ bá ti bàjẹ́ o ló lè fọ̀rọ̀ obìnrin Portable ọ̀rọ̀ ló délẹ̀ yìí ọ̀dà ńlẹ̀ ọ̀dà lóde ayé tó bá àwọn kan tí wọ́n ti ń lò before. ayé tó bá àwọn kan tí wọ́n ti ń lò. Mo sọ fún mo ní dáadáa mẹ́ra wọ ilẹ̀ yọ̀ mọ́ra àwọn kan tí wọ́n pẹ́ ní ẹ̀rọ aláàjì ẹsẹ̀ ń sọ bẹ́ẹ̀ yọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀dọ́ mìíràn ẹ̀yìn ojú ìta lẹ́ni ẹ̀ lójú inú bọ́lọ̀ ń bá kí ọ àti ń fi kíkẹ́ ju ẹni tọ́lọ̀ wọ̀ kẹ́ bọ́lọ̀ ń bá fọ àánú gbọ́ àánú ti ń bẹ lọ́dọ̀ rẹ má fi yọ ẹni tọ́lọ̀ wọ̀ ti ń ṣàánú tọ́lọ̀ ń bá gbọ́ láàyè ẹni tọ́lọ̀ wọ̀ ti gbà láàyè má rí bí ẹni tí ọ̀gbọ́n adáru yẹn o máa ní méjì nígbà sa amúnún àkókò kan máa tòrò wọ́n sa àtọ̀rù àkókò kan máa dàrú wà ní àyẹ̀sáà ni sáàsọ̀ fún wọ́n ṣàkádàrú. ìgbà kan ọkùnrin yóò balẹ̀ wà ní kò sírú ẹ ó yẹ kó múra alẹ́ dìgbà tọ́lọ́ ń bá dé táwọn tí ẹ ju ọ lọ jáde tọ́ ọ dẹ̀ jù lọ lọ́jọ́ orí. ọ̀rọ̀ ètò jíjẹ mímu níná lílò méjì náà ni ìgbà kan ó máa tòrò ìgbà kan ó máa dàrú. ìgbà kan ó máa tòrò ìgbà kan ó máa dàrú. ìwọ Portable náà ló bóde ọgbẹ́ pásítọ̀ létí onáwádó ògùn sí ṣọ́ọ̀bù ẹ̀ ṣọ́ọ̀bù wo iná kíjọba kọ red biro lé lórí red card ètò olóò ti parí wọ́n fọ red card ètò olóò ṣe lọ wọ́n fọ red card kò sẹ́ni ó wà lè gbọ́ nísìnyí tó kọjá àwọn ọmọ Nàìjíríà náà. ọmọ Nàìjíríà náà ni àwọn tí ń tẹ̀lé gbọ́ ojú ní òjò obìnrin lọ ọmọ bí ní ṣe bí ọ̀pọ̀lọpọ̀ àwọn abiyamọ nígbà tó bẹ̀rẹ̀ sí yàkàyàkà odindi olórí ọba tó
yamayama àṣírùṣírùn gbogbo ẹ̀dá tó bá rò pé ó lè fa ìkọ̀kọ̀ obìnrin ya kódà kóbìnrin ó máa sọbìnrin kóbìnrin máa kún fa ya ìwọ má bá wọn fà á máa wò ó tiẹ̀ kóbìnrin ròyìn pé ó lè máa fa àṣírí tí bẹ láàrin wọn àtọkọ ẹ̀yà ọgbọ́n fẹ́ díẹ̀ tí bá ń fa ayé ìwọ tọjọ́ kùnrin má bàa dá sí i ṣebí ìgbà pọ̀ mèsì ọ̀rọ̀ wà lẹ́ẹ̀kẹ́kọ̀ọ́ kan àmọ́ kọ́ wá rẹ̀ pé èmi lábọ́ ní wí yìí ìwọ náà fẹ́ kọ́ níbo àṣírí ayé ni ìsàtàǹwò tá a mọ̀ pin ẹ̀ ìsàtàǹwò tá a mọ̀ pin ẹ̀ tó ọ̀dẹ̀ tí kò nímọ̀ ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ẹni bùọ̀dá rẹ náà tó jáde yìí ó lè sọ ọmọ bùọ̀dá ẹgbẹ́ ẹ̀ẹ́dẹ́ ìjẹjọ́ ọmọ bàbá kan náà ó lè sọ ọmọ ó lò ní wọ́n bí ọ lé ó lè sọ ọmọ Portable, you see yourself, you see your life, you see your life, you see your performance. Wọ́n láwọn ọ̀gbọ́dọ̀ rí ọlọ́yọ̀ wọ́n ọ̀gbọ́dọ̀ rí ọbàdàn mo dẹ̀ sọ fún ìgbà náà ńgbà tá a kọ́ kẹ́lẹ́ pé òun àtọ́lórí tó ti parí ìjàmùnà má jèlé lábàsí mu mọ́tò má jèlé. Bàbá wí fún orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bàbá wí fún ọmọ ẹni agbọ́ a máa sọdún ìlọsẹ̀ kọ́ńtọ́ ọkọ́ a máa ṣèṣin ìyìn tí a bá ń sọ ìgbé ayé ní kọ̀rọ̀ ìtumọ̀ ayé ní kọ̀rọ̀ lórí yẹn Portable. Má sọ ọgbà tó gbẹ pásítọ̀ lọ bẹ pásítọ̀ lọ bẹ ìrẹsì ọlọ́ni kẹ́ni àbá ládùúgbò kẹ́kẹ́ báwọn gbá mi létí wà lé àdúgbò náà tù wà láyé tàlẹ́ rọ́bùlì káàbà yóò tù kéèyàn ló lówó pin ọwọ́ gbọ́wọ́ ẹ̀sọ́ kéèké ọwọ́ pọ̀ ń gbá mi ní etí tí mo mọ̀ yí pé ẹni líláì nìkan máa ń ní o ọlọ́run nìkan ló pẹ́ tán o àmọ́ níwọ̀n bá mọ̀ pé mi dọ̀tí níwájú ọlọ́run bó tọ̀ bá lówó pin wà láyé tàlẹ́ yọ padà tọrọ jẹ kẹ́yìn. Ọgbẹ́ pásítọ̀ létí mo sọ fún gbà náà lọ́gbẹ́ pásítọ̀ ọ̀tẹ̀mọ́lẹ̀ àwọn dìndìnrín afọ àkẹ́gbà náà wọ́n wá ń gbé kùránì fún ọ wọ́n fi fọ́tò rẹ sí ìwọ olókòkòrò wọ́n wá fi fọ́tò rẹ wọ́n fi ṣe báàlì kùránì mo rí láàfin yẹn kọ́dà mi sọ̀rọ̀ lórí ẹ̀ mo rí pé àtẹ́nu làwọn eléyìí àwọn ganusi rèé àwọn ganusi tẹ́lájú wá sí ẹ̀dẹ̀ báwìrì wọ́n gbé fún ọgbà náà after ìgbà tó rude sírànṣí ọlọ́run pásítọ̀ ta ló ní pásítọ̀ sírànṣí ọlọ́run ó tọ̀ ọ́ parẹ́ ni after ìgbà tó rude sírànṣí ọlọ́run ìyẹn lọ ó tún tẹ́kọ̀fà lórí ọ̀rọ̀ ìyàwó olórí bàbá wa kábíyèsí aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé tí ì bá ṣe kú àlù taniwo ọ̀rọ̀ ló délẹ̀ yìí. Èmi pẹ̀lú yín náà jẹ́ ìkẹ́kọ̀ọ́ ìwọ ọkọ ìyàwó oríire tí ò sí nú ayé rẹ lọ yẹra wò kí lè rú ẹ sí ìyàwó ẹ kí lè níyẹn ẹsẹ tí wà tí ẹjọ́ rúra yín kí òun bí fẹ́ǹdì àbí fáìn kí lè rú ẹ sí kí ni plan rẹ gbogbo ẹ̀kọ́ lówó gbogbo rẹ̀ kọ́ lówó nígbà tó dé kọ̀rọ̀ tí ò sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀dá rẹ̀ bẹ́ẹ̀ báwo ló ṣe sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ dáadáa ní àbọ̀ yàkàyàkà ẹ̀ sọ pálẹ̀ ní àbọ̀ tàbùkù ẹ̀ sọ dọ̀tí ẹ̀ ní sọ dáṣọ òyìnbó ní àbọ̀ dáṣọ àbùkù bò ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì tóbìnrin tí ẹ fẹ́ bá yọ lọ́ọ̀kẹ́ báyìí yóò ti sọ̀rọ̀ ọ̀bàjẹ́ rẹ̀ fáwọn ọ̀rẹ́ ẹ̀
obìnrin yìí ọmọ lóòótọ́ ẹlẹ́dàá rẹ̀ mọ̀ ọ́ padà ṣẹ̀sìn. Alimari atu ọmọ dúnìyà alimari atu ọmọ dúnìyà ẹ̀yin náà wo ọba Ifọ̀ kí mo ti rí ọkọ̀ ọba yìí ná ẹjọ́ rẹ̀ mi létí ọkọ̀ ọba yìí sẹ́mẹ́sùdì ní àbí kí ló kọ́ rẹ̀ náà ẹjọ́ ní tó bá bá rántí ọkọ̀ ọba ẹ̀ bá mi rántí ẹ̀ ọmọ ànẹ́bì àwọn ti TikTok ní àbúrò ní sẹ́yìn ẹjọ́ ọba tí ń na bàbá agent for 70 years kí ló kọ́ rẹ̀ Sẹ̀míù ẹsẹ̀ ọba Sẹ̀míù ẹ̀yin náà wò ó mú àfà Mufasiru odidi ìlú wọn ó lù ọ́ faṣọ yamọ́lá ọlọ́mọba rẹ jọ olórin kan ní ẹ mọ́ faṣọ àfáàyà ẹni bá faṣọ àfáàyà àríjà Muhammadu òjíṣẹ́ ọjọ́ tó bá yẹ ń ṣe ó rò kó ń lò dání. ọba Sẹ̀mí ó tún mú pásítọ̀ gẹ́gẹ́ bíi taago tó lu pásítọ̀ dọ̀tí pásítọ̀ ìrẹsì Ọlọ́run. wọ́n tún ní odidi ẹnjìníà kan ó ń dè yìí máa ga kó tó di pé nà ìrẹsì Ọlọ́run. ẹ wá agbára tí wọ́n gùn ẹ wá àwọn ẹni tó padà nà tó yí lọ́wọ́ tó ń torí ẹ̀ sẹ́wọ̀n lọ́wọ́ báyìí. ẹni ó wá padà nà kì í sáàfà ẹni ó padà nà kì í ṣe pásítọ̀ ẹni ó padà nà kì í ṣolówó ẹni ó padà nà kò mọ ẹnìkan kẹ́nìkan kò mọ́ Ọlọ́run wá gbàdọ̀ jáde. Ọlọ́run wá gbàdọ̀ ìgbè jáde sọ́dọ̀ kábíyèsí àbísẹ̀mí ẹ̀yin náà wọ́n kọ́ gidi tí ń jẹ́. gbogbo oníkálukú ẹjẹ́ ajé kọ́lá rọra gùn wá ní máa ń wọ̀n tó o bá jẹ́ àfà kéwù tó o kéjì ogun ọmọ ń wọ̀n tó o bá jólówó jówó rẹ ogun ọmọ ń wọ̀n tó o bá jẹ́ lágbára jágbára rẹ ogun ọmọ ń wọ̀n tó o bá jẹ́ pásítọ̀ jẹ́ ń tó ní ogun ọmọ ń wọ̀n ẹ̀bọ́n ló ń bẹ lókè. kí ni àgbẹ̀ tá ń gbìn? a rí i pé mo ti sọ ti pẹ́ mo lẹ́ni tí ò kéwú náà ní tó ké o ẹni tí ò kéwú òun náà ní tó ké ẹni tí ò lówó náà ní tó lówó ò ní ẹni tí ò níyì náà ní tàbí yìí ò ní ẹni tí ò láṣẹ náà ní tálàṣẹ ò ní kò pọ́sibú èyí ò lè wà láyé kọ́nà náà má fún lẹ́bùn kankan. ẹ̀ẹ̀mẹjọ tọ́pọ̀lọpọ̀ olówó mi ti ń dààmú nítorí ìṣòro bíi ti mẹ̀kúnnù olùsìn ní ọ̀yọ́ kú o. ẹ jẹ́ má pòjúwe kan wá. lọ́dún kan èmi gẹ́gẹ́ ní o ọ̀rọ̀ tí mo ń sọ mo fi ọba tó lẹ̀mí mi búra o mo dẹ̀ fi ijọ́ tí ó kú èmi nìkan nù sàárè búra fún yín. àjọ yìí TikTok ẹ má bá mi dọ̀bù táàbù ẹ má bá mi dọ̀bù táàbù. ọdún ayọ̀ àbúrò ní sẹ́yìn èmi gẹ́gẹ́ lọ́rọ̀ ń ṣẹlẹ̀ sí o ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó ti fẹ́ tó 35 years ọ̀rọ̀ tí mo ń sọ yìí ti tó 35 years a lọ sí program àwọn adé program tá a lọ program jọ́nà gbódégé a bá àwọn kàrìnkàrìn àfàgbẹ́ èmi ni wọ́n wá tì síwájú wípé mi ni kí n darí ètò èmi eré sínú ọ̀rọ̀ mo ń falẹ̀ ẹ̀yà ni àti fífalẹ̀ ẹ̀yà tá à ń falẹ̀ ẹ̀yà yìí. dátà orí TikTok yìí fẹ́ tán báwo. táwọn ya ìka tí wọ́n ní mọ̀rin fi lọ́wọ́ kí ni mo pè é tí wọ́n ya ìka tí wọ́n ní mọ̀rin fi lọ́wọ́ àwọn àgbàfà
akó ní program yẹn báyìí wàláì tàláì rọ́bùlì kábà orí bẹ̀rẹ̀ sí fọ́ mi orí fífọ́ tó abala orí kan ni o kí abala orí kan ó ń fọ́ mi ojú mi pa ojú kan náà ni o gbogbo nǹkan pátá lanu sí ẹ̀gbọ́n tí mo sọ bí èmi gẹ́gẹ́ ni o wàláì tàláì rọ́bùlì kábà adélé báyìí mo bọ́ lọ́wọ́ àdílé báyìí ẹ̀fọ́rí dé ojú abala àlàáfíà yìí pọ́n ọmọ kàyà sísí gbogbo nǹkan láka gbogbo nǹkan láka sí ta ló láyé òsì nkọ̀rọ̀ ayé pé igba ayé jugba lọ ibi ọmọ lọ́mọ mọ́ jama mo wá wà níwájú ta bàbá àgbàlagbà kan bàbá arúgbó ni o tí mo máa ń bù ní nǹkan àbá kọ àìlọ mẹ́ka gbà náà mi tí kọ́lé kò tí ì sóríire kankan nú ayé wá gbà náà lẹ́yìn kí ó la mọ̀ bí ọ̀pá rẹ̀ kò sóríire kankan bàbá ẹ̀ tí wọ́n ti wọ́n kọjá lọ ìjọ kí n fún bàbá yìí ní náírà 5 ìjọ kí n fún wọn pọ̀n 5 lọ́dún náà bàbá yẹn wọ́n wò mí tí mo tójú mi pọ́n bàbá yẹn wọ́n súnmọ́ àfà kí ló dé mo ní bàbá ó dìjẹ́ ta torí ti ń fọ́ mi ó péjọ kẹta níjọ́ náà tí ò lọ mo lo oògùn èbó kọ̀ lọ agbábẹ́rẹ́ kọ̀ lọ gbogbo tẹ́mi gẹ́gẹ́ mọ̀ mo lò sí kọ̀ lọ wàláhì tàláhì súnmọ́ bí láìlẹ́dí láìláìlá wà ibi ọmọ lọ́mọ mọ́ bàbá wa ní àfà ẹ̀fọ́rí láti jẹta ẹ̀gbọ́n tí bàbá ọ̀sán wọ́n ní wọ́n yí owó nu àmọ́ wọ́n bọ́ ń lé díẹ̀ wọ́n bọ́ ń lé dáadáa bàbá tá à ń sọ ìwà lọ já ewé ẹyọ kan mo fi ọjọ́ tí ó kù èmi nìkan nù sàárè mo fi búra fún yín bàbá yìí lọ já ewé ẹyọ kan ewé ẹyọ kan ewé yẹn ni mi ní dákọ́ ìgbàgbàlagbà fi ń jẹ̀kọ́ abẹ́ ewé lọ́wọ́ bàbá yìí wà lọ já ewé ẹyọ kan wàláì tàláì súnmọ́bì láì lẹ́dí láì láì láwà mo fi ọjọ́ tí ó kù èmi nìkan nù sàárè mo fi ń sẹ̀rí fún gbogbo ayé bàbá yìí wà lọ já ewé ẹyọ kan wọ́n wá gún ewé ìmọ̀ọ́sẹ̀ dúdú wọ́n ní ọyá àbá gbórí ẹ̀ síta ẹnu ọba ara kankan wa wọ́n wá fi ọṣẹ ìbámi fọ orí yẹn ordinary orí wọ́n wá fọ̀ sínú ké ńlá kan bàbá wa ní dábàá ti fọtẹ ẹ lọba dẹsátàn orí yìí ò tún fọ ọmọ wàláì tàláì súnmọ́bì láìlẹ́dí láìláì láwà kò tí ì tó ṣe tí mo mẹ́nu lé ọ̀rọ̀ orí fífọ́ yìí yáwó lórí náà sì lọ orí títí ń fọ́ mi after 3 days. Orí títí ń fọ́ mi after 3 days. Mo káyàsí mo kàlàkàdíjákùn kọ́lọ́. Mo ka kùrìsí yìí sí kọ́lọ́. Mo ka màá ń sàdéèdì sí kọ́lọ́. Bàbá tí ọ̀fà kẹ̀kẹ́. Bàbá yẹn kàn lọ jẹ ewé yẹn wá. Àfa àsọ ọmọ ewé yìí. Mo ní mo mọ bá mi wọ́n sì gun wọ́n sì pò mọ́sẹ̀ wọ́n dẹ̀ bá mi fi fọ orí wọ́n ní fọ́nù kí adé lọ́ọ́ da sátàn orí náà dẹ̀ kú pátápátá mo dẹ̀ lálàáfíà. kọ́lọ́wọ́lá àdèdí àfọ́kẹ́ bá ń sàlékún kẹ́ bàbá náà wọ́n ti kọjá lọ wájú ọlọ́run bàbá náà dẹ̀ lo 140 years kọ́tó kú 140 years. Tó ń ti bẹ́ẹ̀ bàbá yẹn láìkì kí wọ́n máa fẹsẹ̀ rìn ju kí wọ́n tọ̀kadà lọ níbi àlàáfíà wọn péde níbi tálàáfíà bàbá náà péde bàbá yẹn láìkì kí wọ́n fẹsẹ̀ rìn ju kí wọ́n wọ ọkọ̀ lọ wọ́n láìkì ẹ̀ ju kí wọ́n tọ̀kadà lọ wọ́n dẹ̀ wọ ẹjọ́ 140 years kan tó kú gbogbo alágbára ayé ẹjẹ́ rọra àfà ṣe sùúrù ẹni tí ò kéwú náà ní tó ké
ṣe sùúrù ẹni tí ọmọ báìbù náà ní tọ́mọ̀. Portable ọ̀rẹ́ olódélẹ̀ yìí o ìwọ ló ń sunkún yìí o tó ń sunkún tó ń da omi lójú yìí bẹ́ẹ̀ni kankan ọ̀dẹ̀ ju ẹ lójú. àmọ́ lábẹ́ bẹ́ẹ̀ náà tọ́ra wa náà bímọ mo fi àkókò ìrọ̀ gbogbo tí ìjẹ́ ìjọba Nàìjíríà ẹ jọ̀ọ́ torí ìtọ́lọ́hún ẹ bá wa síjú àánú wo Portable ẹ bá wa síjú àánú wo gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì mo mọ̀ pa wọn mo mọ̀ àwọn àfa àkọọ̀dẹ fún nílà akẹ́wọ̀n gbàgbọ́ yé wọ́n lè pẹ́ sọ́tún rò pé ayé kan ní bínú sí dèdèrè ní ọ́ dèdèrè ní ẹ́. nígbà tí ànábì gẹ̀ sallallahu alaihi wasallam Muhammad ní rídọ́ láì fi rídọ́ wàlídẹ́ni wàsúkútì láì fi sùútì wàlídẹ́ni bàlágà nìyẹn kì í ṣe bàbá àtìyá rẹ nìkan ní ẹ̀ sọ. bàbá àtìyá rẹ nìkan kọ́ ni Muhammad sọ sallallahu alaihi wasallam rídọ̀ láì fi rídọ̀ wàlídẹ́ni wàsúkútì láì fi sùútì wàlídẹ́ni. kì í ṣe bàbá àtìyá nìkan tó bí ọ. ìtànẹ́rì fẹ́ jí ó yá ni pé gbogbo ẹni tí ọkùnrin àtobìnrin bá ti ń dunnú sí Ọlọ́run náà ń dunnú sí nìyẹn gbogbo ẹni tọkùnrin àtobìnrin bá ń bínú sí Ọlọ́run bínú sí nìyẹn. gbogbo ẹni ọba ti tú ọ bí lọkùnrin bàbá ẹ ni ẹni ọba tú ẹ bí lóbìnrin ìyá ẹ ni. rídọ̀ láì fi rídọ̀ wàlídẹ́yni wàsúkútì láì fi súùtì wàlídẹ́yni. gbogbo ẹ̀yà bí abáyé ẹ̀jẹ̀ bá mi dáríjì Portable ó ti kó ilẹ̀ ti pín ilẹ̀ ti lanà mọ́ lọ ó ti lulẹ̀ àmẹ́mẹ́jì ọ̀parẹ́ máa yẹ la torí gbogbo tí wọ́n kálẹ̀ fún yìí tọ́ba lọ wá sí musẹ́ kò sí tọ́lọ́wọ́ lè ṣe o ògẹ́mẹ̀ ìgbé àti nẹ̀rọ wọn dọ̀gbọ́n o because ògẹ́mẹ̀ ìgbé followers ń ti dínkù gbogbo àwọn tí ń ní dírẹ́sì ní ń ti dínkù ẹjọ́ ọmọdé ní ṣe mo fi àkókò ìbẹ̀ ìjọba Nàìjíríà mo rọ̀ yín ẹjọ́ ẹ bá ní dáríjì Portable Tèmídáyọ̀ God bless you ìjọba Nàìjíríà ẹ bá ní mójú kú òfin Portable ọmọdé ní ṣe gbogbo ẹni tó rí ire rẹ̀ ọba ti kalẹ̀ àti kalẹ̀ oríire rẹ̀ a máa dọ́gbọ́n. ọgẹrù sí gọọmenti ọwọ nke ìjọba Nàìjíríà ìjọba Ògùn state ìjọba Lagos state ẹjọ́ torí ìtọ́lọ́hún nígbà tí mo rí bí títí sunkún báyìí wà lé àánú ẹ̀ sí ẹni àṣẹnu ọmọ yóò dá afẹ́kún kò sẹ́ni tẹ́nu rẹ̀ dá afẹ́kún ọlọ́mọ èmi pẹ̀lú ní ọlọ́mọ pa wá lẹ́kún ẹjọ́ mo rọ̀ yín gbogbo ẹ̀yin abiyamọ ayé náà ẹ bá mi bẹ lọ́hùn fún un kó bá ìyọ́nú ìjọba pàdé. ìtọ́kàn kò kúkú ṣẹ̀ṣẹ̀ débẹ̀ àmọ́ gbẹmẹgbẹmẹ ẹ ti pọ̀ jù kò sẹ́ni kankan tó jọ lójú ọjọ́ orí dà láàmú ọlátọ́nà ń kó fún ti ju èjì ẹ̀ lọ gbogbo ẹni ọba dẹ̀ wà ń pò tó ga tí ò fira rẹ̀ sí under control àti mọ́ lulẹ̀ rẹ̀ ọ̀dọ́gbọ́n ìjọba Nàìjíríà ubedu lakun nẹ́rìjù rìdáàkùn wọ́fọ̀dì lakun ubedu lakun nẹ́rìjù rìdáàkùn wọ́fọ̀dì àjọ ẹ bá mi dáríjì Portable ẹ bá wa wà lùsẹ́ òfò tó fẹ́ sẹ́yìn ti pọ̀ jù ẹ jọ ẹ bá ní pìtì ẹ má wo burúkú rẹ̀ a mọ̀ pé ìmúra rí ọ̀dá ìrìn ẹsẹ̀ rí ọ̀dá ọ̀rọ̀ ẹnu rí ọ̀dá ìfèsì rí ọ̀dá pàfọ́mánsì rí òṣùwọ̀n
gbogbo ẹni Ọlọ́run bá kàn fẹ́ dojú àánú kọ yóò dojú àánú kọ ni ẹ má wá wo gbogbo yìí ẹ wo tọ́lọ́run tó dáa ní ká ẹ wò mọ́lá tọ́lọ́run tó dáa ìjọba Nàìjíríà bàbá wa President Bola Ahmed Tinubu ẹjọ́ ẹ bá ní wo tọ́lọ́run tó dáa Portable ní ẹ wò mọ́lá kò sí ń tẹ́ lè wò nù ṣe rẹ̀ tó dáa ìmúra rẹ̀ kò dáa àwọn rẹ̀ gẹ́gẹ́ ọ̀dá ó ti bara jẹ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀dá iṣẹ́ rẹ̀ ọ̀dá ìrìn rẹ̀ òṣùwọ̀n àmọ́ ẹ wo tọ́lọ́run mọ́lá ẹjọ́ gbogbo ẹ̀yà abiyamọ ayé náà ẹ wo tọ́lọ́run mọ́lá ẹ fi sípò pé tó bá jẹ́ pé yìí náà lè bí tó bá jẹ́ pé yìí náà lè bí ẹ sádìbẹ́kìtì ọbàjẹ́ àti dípò ọlọ́run ipò ọlámọ̀ni ẹ gbọ́ bó lórí kése kọ́ ni ó ní ipò ọlá dára o ipò Wàsíù Àyìndé kọ́ ni ẹjọ́ ẹ̀yin olórí rẹ ṣèbí Alhaji Wàsíù Àyìndé lọ́kọ́ Alhaji Wàsíù Àyìndé lọ́kọ́ ipò ọlá dára o ipò ọlá ipò ìwù mi lọ́pọ̀lọpọ̀ mo sì máa dé ibẹ̀ o máa dẹni àtàtà máa dẹni ọlọ́lá máa dẹni àtàtà máa dẹni àyẹ́sí borí bá jọba lọ́la o mo sì máa dé ibẹ̀ o Alhaji Wàsíù Àyìndé lọ́kọ́ K1 The Ultimate ìjọba Nàìjíríà mo fi ìṣẹ̀dá ìyá àti bàbá tó bí ibẹ̀ yìí ẹ jẹ́ bá mi sí àpúrógámù ìtorí ìtọ́lọ́hún ẹ jẹ́ bá mi sí àpúrógámù yìí bàbá wa President Bola Ahmed Tinubu Jagaban ọmọ olódòdé bàbá àlùbáríkà ẹ jọ àánú la fẹ́ kẹ́ ẹ síjú wo Portable gbogbo ayé ló máa pẹ́ kì í sọ ọmọ gidi kọ́nà ń bá ní sọ́dọ̀ ọmọ gidi kọ́nà ń bá ní sọ́dọ̀ lórí rẹ kọ́nà ń bá ní chíńjì ẹ̀ kọ́ máa àti wọ́n fi máa ń báyàn sọ̀rọ̀ ẹ jọ ẹ bá ní fàánú gbà á dúkìá ìpọ̀ níbo ni kò ti bẹ̀rẹ̀ ibo ni kò ti bẹ̀rẹ̀ ibo ni kò ti bẹ̀rẹ̀ gbogbo ń tẹ́ ẹ sọ kó ṣe pátá gbogbo ayé gẹ́gbà kó ṣe abẹ́ ẹjọ́ ẹwọ́ tọ́lọ́mọ́lá ẹjọ́ ùbẹ́ẹ̀dù lákùn náà rí jù rìdá kùn wáfọ̀dì lákùn ọmọ kékeré ò ní mẹ́kọ́ jẹ kọ́mọ́ra lọ́wọ́ ọmọdé ní sẹ́ owó tí ò rí ni kọ̀rọ̀wọ́ ní kọ́dẹ̀ jìyà kankan àtẹ́wọ́ lọ bá làkọ̀mẹ́ni tó kọ́ tọ́ba jẹ́ pé ọ sọ́ọ̀fà tó sọ̀nà rí kó tó di pọ́nlọ́lá yóò mọ̀ bá a ṣe mọ̀ yóò mọ̀ ń pa pìṣẹ́tìṣẹ́. ìjọba Nàìjíríà ẹjọ́ arọ̀ yìí bàbá wa President Bola Ahmed Tinubu ọmọ olódòdé bàbá àlùbáríkà bàbá gbogbo ayé aburú òní ṣe pàápàá ọlá abọ́lọ́ ṣe tó nú ọlá. ẹjọ́ bá wa fàánú gbà á gómìnà Dàpọ̀ gómìnà wa ní Ògùn State ẹjọ́ dúkìá yóò ní parẹ́ ẹ̀yin náà ní parẹ́ ọmọ yóò ní dààmú ọmọ yóò ní ráre ẹ fàánú gba Portable gbogbo wa lọ́mọ pé ọ̀dà abẹ́ owó tọ́nà mọ́lá yóò change wàláhì mọ̀ pé yóò change kọ̀mọ̀ páyé ní kọ̀rọ̀ tẹ́lẹ̀ kọ̀mọ̀ páyé ń bẹ ó ti mọ̀ ẹ dáríjì bàbá gómìnà Lagos State ìmú ọkọ yìí ni màmá dá ọkọ yín o
gómìnà Lagos State ẹjọ́ ẹ bá wà fàánú gbà ṣebí ẹ̀yin náà lẹ lè kọ́ ẹ̀dẹ̀ tó lágbára àti parẹ́ wàláì gbogbo tí Portable gbé kalẹ̀ kọ̀sẹ̀ gbedébẹ̀ kì í sọdún tó lọ àwa náà mọ̀ pé gàràgàrà ẹ ti pọ̀ ẹjọ́ ẹ bá mi síjú àánú wò ọmọdé ní sẹ́ ọmú rùn lẹ́nu rẹ̀ ọmú rùn lẹ́nu ẹ̀ ogó ọba náà ọmú rùn lẹ́nu Portable ọmú rùn lẹ́nu ẹ̀ kò fi gbá ìyá rẹ̀ ségbàrí kò jìyà kékeré kò fẹsẹ̀ rìn láti Ìbàdàn sẹ́kọ̀ọ́ tó bá fẹsẹ̀ rìn láti Ìbàdàn sẹ́kọ̀ọ́ rí yóò mọ̀ pé àṣẹ àmọ́ pt ẹni araba ni bàbá wa President Bola Ahmed Tinubu ẹjọ́ bá ní dáríjì wal afuwun inda Rasulillah makibulu gómìnà Ògùn State ẹjọ́ ta ló mọ̀ kọ́ bàbá gómìnà Ògùn State kí lórúkọ wọn sáwọn náà ní Dàpọ̀ Abíọ́dún ẹjọ́ bá mi tẹ́pù ẹ̀ gómìnà Ògùn State kí lórúkọ wọn. Fine gómìnà Dàpọ̀ Abíọ́dún àbúrò ní sẹ́yìn gómìnà Jídé Sanwó-Olú ẹni parẹ́ ẹni ráre dúkìá tí náà ní sọnù ẹjọ́ ẹ bá ní dáríjọmọ yìí ìtọ́nù Portable ti ń sunkún nǹkan ibà àánú ẹsẹ̀ nígbà mo rí ẹ̀fù ibi tí mo táyà dé lónìí kò yẹ kí n ṣe program àmọ́ wà lé mo dẹ̀ fẹ́ máa bá a sunkún. Gómìnà Dàpọ̀ Abíọ́dún Ògùn State gómìnà Lagos Your Excellency sir Jídé Sanwó-Olú ẹ jọ̀ọ́ ẹ bá ní dáríjì ọmọ yìí ọmọ yìí ni wàlẹ́ ọmọ yìí ni ọmọ yìí ni ẹ jọ̀ọ́ ẹ bá ní fàánú gbà á ẹ bá ní fi ọ̀pá ẹ̀rù yẹn ní ẹ mọ ìnẹlẹ̀ torí bírú rẹ̀ bá tó já wálẹ̀ bá a ṣe sọ pé ọ̀dà tóun àwọn kan benefit lára ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá mi kọ́nà méjì ọ̀parẹ́ ọmọdé ní í ṣe mo rí ti pé oògùn kìíní kan ẹ jọ̀ọ́ tá Yorùbá ní bàbá fọ̀ tó bọ́mọ wí ẹjẹ́ fòsì fàmọ́ra báwa náà bá bí irú àmì bẹ́lọ̀ pé kó dolo sí àmì bẹ́lọ̀ kó parẹ́ àmì bẹ́lọ̀ kó bínú parẹ́ ẹ bá bá Yorùbá máa ń báyàn wí wọ́n tó wá kó mọ́ra pé yóò change. Your Excellency, Your Excellency, Gómìnà Dàpọ̀ Abíọ́dún, bàbá dáadáa, gómìnà wa ní Ògùn State, ẹ kú òní parí ẹ̀rín tí náà. Ẹ ní dààmú ẹ̀ ní ráre, ẹ jẹ́ bá ní dáríjì Portable, ọmọdé ní ṣe ọmúrùn lẹ́nu ẹ̀. Gómìnà Jídé Sanwó-Olú, gómìnà wa ní Lagos State ìdààmú kéré ó tóbi kò ní tọ́ sí ẹjọ́ bá wa dáríjì torí pé ọmọ ẹni ò ní í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká kó lẹ́kẹ̀ẹ́ sí di ọmọ ẹlòmíì ẹ bá wa dáríjì ẹ wo tàwọn tó bímọ la ẹsẹ Babájídé ẹ rí pé tí ń ké ẹnu mẹ́sẹ̀gì tó rí sífù yẹn gẹ tí wọ́n lọ máàkì ilé ẹ̀
ìgbẹ́ tí kan dì í kí ló tà èmi á máa sọ kankan màá ní kí láàfọ àtà tí ó pèrè ẹ̀ lólówó ẹ̀yin lẹ́ ń fún wa kí láàfọ àtà tí ó pèrè ẹ̀ lólówó kí lólórí kẹta tí ó pèrè ẹ̀ lólówó kí ni pásítọ̀ kẹta tí ó pèrè ẹ̀ lólówó ẹ̀yin tẹ́ ẹ̀ kéwú tẹ́ ẹ̀ fà kankan ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe wòlíì kankan ẹ̀yin lẹ́ ń tọ́jú àwa man of God ẹ̀yin ni àwọn èèyàn kí mi kú níwó lẹ́kṣọ́ọ̀sì kí ni mo tà tí fi ra tí ì bá ṣàwọn olóríire tọ́lọ́ ń kó síyàn lọ́dọ̀ àwọn tí wọ́n láàánú ṣèbọ̀ ọkọ̀ ni mo rà látijọ́ ọmọdé tí ì ti rówó gba nọ́mbà kọ́tà sẹ́niyàn ní òpèrè ẹ̀ lólówó kí láàfà àtà tí ó pèrè ẹ̀ lólówó kí ni pọ́tẹ́pù tà ṣe báwọn kan ni wọ́n lòdù ẹ̀ àmọ́ ọmọdé kí ni èjì ẹ̀ ọmúrùn lẹ́nu ẹ̀ ẹjọ́ jẹ́ kí wọ́n bá wa dáríjì gbogbo ẹ̀yà bíi amáyé náà mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ dáríjì ẹjọ́ ojú òní tiwa ọmọ tiwa náà ò ní ṣìṣe ìdààmú òní tọ́ sí wa ọlá abọ́lọ́ ń ṣe tó nu ọlá rẹ̀ ọlá máa ń ṣe aláwòlá kú wọ́tá yìí lábẹ́ olólùfẹ́ yẹ́ jẹ́bìlì wá sí amadele Gazali èké kó máa dùn ọ̀nà òdodo TV màmá kíra mi igbe ọmọ ẹwú ni mí ẹwú níwìnrin ẹwú filẹ̀ mi fọ́ọ̀nà mi ẹwú tí ò ní fàbùjá lẹ́ẹ̀kire àmẹ́ nìkan kan ní kire ni wọ́n bí mi sí o àkàmú ní kire ni wọ́n bí mi sí o kó máa dùn ní kire ni wọ́n bí mi sí o bàbá tí wá pẹ́ pẹ̀lú wọn lónìlẹ̀ bàbá tí wá pẹ́ pẹ̀lú wọn lónìlẹ̀ o ní kire o ní kire ni wọ́n bí mi sí ẹ má fìyà jọmọ ilé ẹ̀wù o ẹ má fìyà jọmọ ilé ẹ̀wù o ọmọ ilé ẹ̀wù kì í sẹ́ni ìyàwó ẹ má fìyà o ẹ má fìyà jọmọ ilé ẹ̀wù. Abdulwasi Amadele Gazali èké kó máa dùn Fakarul Ulama ọ̀nà òdodo TV àbúrò ní sẹ́yìn gbogbo ẹjọ́ bá ní sí àpọ́gàmù yìí ẹ bá ní pín káàkiri ẹjọ́ dúdú àwọn gọ́fúnà wa ẹjọ́ dúdú president gọ́fúnà Dàpọ̀ Abíọ́dún gọ́fúnà Ògùn state ẹjọ́ dúdú àwọn kí wọ́n jọ kí wọ́n bá ní síjú àníwò Portable kí wọ́n dẹ̀ funfun ní wọ́n ní látara ìmúra rẹ̀ ká fún wọ́n ní látara àṣẹ rẹ̀ ẹjọ́ bá ní yọ̀ǹda dúkìá rẹ̀ fún. Gómìnà Babájídé Sanwó-Olú àbúrò ní sẹ́yìn ẹjọ́ ẹ bá ní dáríjì ọmọ yìí ẹ fi wọ́n létí ẹ fún wọ́n ní ìmúra rẹ̀ sùn ẹ̀ kọ́mọ múra bí wèrè mọ́ ẹ fún wọ́n ní àmọ́ ẹ̀yọ̀ǹda dúkìá rẹ̀ fún ẹjọ́ torí tọ́lọ́run mo fi àlùkùránì Ọlọ́run bẹ̀ yín àlùkùránì rẹ̀ mo fi bẹ̀ yín mo fi ọba tó fàánú gbà yín tó fi ẹ̀yin náà sípò mo fi bẹ̀ yín Ọlọ́run ní jẹ́ yín náà jábọ́ ẹ̀ẹ́dẹ̀ ní parẹ́ ọlá máa ń ṣe Allahu la quwwata illa billahi ali aliyi ali asimi subhana rabbika rabbil izzati amma yasifun wassalatu wassalam ala alhamdulillah rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi ta'ala.